Olúwa ti ṣe, Èdùmàrè sọ̀rọ̀ mi dayọ̀. Olówó orí wa, Èdùmàrè aléwí lè ṣe. Ta ló sọ pé àní bàbá ìpà, àní bàbá ló sọ pé àní bàbá ìpà, àwa ní bàbá. Kábíyèsí àní bàbá. Sàdánkátà wa rẹ bàbá Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè. Bàbá tó ní ọpọlọ nínú ọpọlọ, ọ̀jọ̀gbọ́n. Àti gbogbo ẹ̀yin tẹ́ ń bá bàbá yìí ṣiṣẹ́ pọ̀. Olóyè Sunday Igboho ni o, àti gbogbo ẹ̀yin tẹ́ kù, àti gbogbo àwọn ládéládé tó ń bẹ nílẹ̀ Yorùbá. Ẹ̀yin bàbá wa yín àgbààgbà. Ẹ wò ọmọ Yorùbá, ẹ má jẹ́ gbà yín lásìkò. Ìgbà àti àkókò tí ọ̀rọ̀ òmìnira orílẹ̀-èdè Yorùbá ó dé, ó ti jáde báyìí. Wọ́n ti sọ ọ́, ẹ gbọ́ láìpẹ́. Ẹni tó gbẹnu Bọ́lá Tinubu sọ àti àwọn kábíyèsí táwa ti rò pé wọn ó dá sí wa, ó ti sọ̀rọ̀. Eléyìí ti kúrò ní májà gbọ́. Bẹ́ẹ̀ ni eégún tó bá jáde ó ti kúrò láì wò ó. Eégún eléyìí ti kúrò láì wò ó. Kábíyèsí Ọlọ́run. Ẹ wò ó, kí ni gbà yín lásìkò rárá. Ẹ wá lọ gbọ́ nǹkan tí àwọn kábíyèsí ìfẹ̀nu ara wọn sọ lórí ọ̀rọ̀ òmìnira orílẹ̀-èdè Yorùbá pẹ̀lú Bọ́lá Ahmed Tinubu. Kí lè ròǹgbà wọn, kí làfojúsùn wọn, nígbà wo ló fẹ́ dé, kí nìdí tí wọ́n fi ní tò ká dìde ká ṣe báyìí, ká gbéra báyìí pẹ̀lú àrídájú tí wọ́n sọ pé ẹ má wàá gbàgbé wọ́n ṣèkìlọ̀ fún Olóyè Sunday Igboho láàrin kan. Ẹ farabalẹ̀ gbogbo ẹ̀ lẹ́gbọ̀ọ́. Ẹjọ́ ọmọbìnrin mọ̀rọ̀ yìí má sún síwájú. Farabalẹ̀ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé òpin. Wàá bá mi share ẹ̀, bá ń jù sí gúrùpù yín, TikTok ni o, WhatsApp ni o, ibi tó bá wù yín ni kẹ́ ẹ jù sí. Ẹ gbọ́, kẹ́ wá káwájọ máa gbà. Ẹ mọ̀ wípé àṣírí ọ̀rọ̀ ń bẹ àti wípé ìran òmìnira orílẹ̀-èdè Yorùbá ò ní pẹ́ dé mọ́. A gbọ́dọ̀ sọ̀rọ̀ ìtinú. Ọ̀yá ẹ̀ ń ṣó ń bẹ̀, ẹ bá ń share ẹ like ẹ comment. Bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè Yorùbá ní kíákíá ẹ máa pariwo ẹ̀ síta. Òun rèé, ẹ bá ń fohùn sí fídíò yìí nínú ilé gbọ́ nǹkan tí wọ́n sọ. Ẹ gbọ́dọ̀ àmì kanu rárá, ẹ sí kàtígórì kan, ẹ jọra yín, ẹ mọ lé àjẹ́ndà kan. Kò sí ti Sunday Igboho ló fẹ́ jẹ gómìnà, ló fẹ́ jẹ dọ̀sítì, ló fẹ́ ṣe kánsẹ́lọ̀. Ó ká lára gbà fáwọn èèyàn tiẹ̀ ni. Ó mọ bó ṣe dìde, ó mọ bá yí ètò ṣe rí. Bẹ́ẹ̀ni. Tí ò bá jẹ́ pé ọ̀rọ̀ àwọn èèyàn ẹjọ́ lógún yóò máa jayé lọ títí dè níní. Bẹ́ẹ̀ni. Olówó ẹ̀ nínú àwọn èèyàn kòkò kọ́mọ̀. Tí Sunday Igboho sì Tinubu ti fi sílẹ̀. Ẹjọ́ nínú ọba Yorùbá mélòó, olóṣèlú Yorùbá mélòó tí Tinubu tẹ̀lé, tí Sunday Igboho tẹ̀lé tó gbé ìgbésẹ̀ kankan fílẹ̀ látọjọ́ yìí. Ó wá rí fírídọ́ọ̀mù tán. Ẹ wá ní pé kílódé tó ń tẹ̀lé Tinubu. Ṣé kó tún sọ pé òun tún ege sí Tinubu ni? Ṣé this time ló yẹ kó sọ pé òun béèrè Yorùbá nation mọ́? Bóyá Ọlọ́run mọ̀ sọ kó súnmọ́ Tinubu sí kí Yorùbá nation yẹ kó lè ṣeé ṣe ni. Kó jẹ́ kí Tinubu wọ second time. Kò ní tẹ̀lé pé mò ń bá wọn ṣe òṣèlú. Kò sì ní tako kó dúró láàyè tiẹ̀. Bàbá dọ́dọ̀ mo dẹ̀ sí wọ́ọ̀nù ẹ̀wọ̀n kan kó stop unnecessary press interview. Kò ṣe yẹn mọ́. Mo rí bó ti ṣe because the other day mo tún ka story kan tán ló sọ pé kí ìjọba àpapọ̀ kó fóun láṣẹ kí àwọn ìjọba ìpínlẹ̀ kan fóun òun wọnú gbó ló flush gbogbo Fúlàní. Ó sọ bẹ́ẹ̀ bó ṣe kó sọ kọ́ nìyẹn. Òun ready láti assist àwọn security architects tí wọ́n ní nílẹ̀ pẹ̀lú àwọn èèyàn tó dábàá fún láṣẹ kó náà dá security outfit tó náà bíi ọdẹ ìbílẹ̀. Àwọn ó jọ pawọ́pọ̀ ṣiṣẹ́ pọ̀ láti lé àwọn kìnìún kúrò nílẹ̀ Yorùbá. Tó bá jẹ́ yẹn ló sì tẹ̀lé báyìí ó sì dáa. Bó bá di 2007 àti 2027 tí Ọlọ́run ti gba àkóso tí Tinubu tí ọmọ olódo dẹ wọlé ẹlẹ́ẹ̀kejì yóò sá láǹfààní àti bá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Bàbá léyìí tẹ́ fi ṣe yìí ọgbọ́n tí Yorùbá nation fi jáde o. Sẹ́mo páwọn èèyàn ní yín sínú lórí jìbìtì àti kíní tí wò rí ṣe nígbà tẹ́ wà lórí oyè. Àwọn tẹ́ sọ agbára wọn di ìṣirò. Ẹ bá kó mẹ́tẹ́ yín náà ẹ láta ẹ o. Yorùbá ó rí nǹkan o. Ó bẹ́tà dáìmì tẹ́ bá fẹ́ lọ kẹ́gbà referendum o. Kákú da gbogbo ẹ̀ kí gbogbo wa kákú dàrú ká mọ̀ pé tọ̀ àti pé kí òkè ó mọ̀ lágbára mọ́.
ó ṣeé ṣe fún tó bá wà lára wọn ó sí nínú ẹgbẹ́ ògbóni oníwà sọ pé ká mọ̀ wọ́de so lè lọ bá wọn kó kojú wọn àsìbílẹ̀ ṣe ògbọ́ onírun bàbá dọ̀dọ̀ wọn pé kéré kan mo ní tó ní bá lọ ni yọ lọ abẹ tí ò bìlọ́ǹgì lè wọlé àwọn pé tẹ́sí ò dáa wàá súnmọ́ wọn wàá dára wọn but you can be their member from distance and they honour you bẹ́ẹ̀ kó mọ̀ karabo òṣèlú o mo bẹ̀ lórúkọ Ọlọ́run kó mọ̀ karabo òṣèlú nítorí àwọn kan ṣì ń bẹ nílẹ̀ Yorùbá tí wọ́n fi ojú fẹ́ tí wọ́n ò fi ọkàn fẹ́ o tínú wọn ò dùn sí freedom yìí nítorí gbà tó ń wà ní castration àwọn yẹn ní àṣẹ wọ́n ruga ní ìsìn tí wọ́n fi ilẹ̀ kí lorúkọ ẹ̀ superiority àwọn yẹn ìrìálẹ̀ kí lorúkọ ẹ̀ ìwúlò àwọn yẹn láwùjọ ti dínkù bẹ́ẹ̀ni àpọ́nlé yẹn kò dàbí ti tẹ́lẹ̀ mọ́ ayé ti dàpọ̀ àti lóyá ti sọ́dọ̀ Ìgbòho padà inú àwọn yẹn ò dùn kó rọra ṣe gbogbo ẹ̀ tẹ́ ń gbọ́ mi ọkàn yẹn á balẹ̀ ẹ ò ní sùn. bàbá ẹ kú dédé àsìkò yìí. mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí àtẹ̀yin tẹ́ ń gbọ́ mi níbikíbi jákèjádò àgbáńlá ayé ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di ó ń bọ̀ wàhálà ìdààmú kò ní délé ẹnìkọ̀ọ̀kan wa His Special Majesty ààrẹ ọba ambassador Dr. Adéyẹmí Olèmíjẹ ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá lọ́wọ́ náà ẹ jẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ pè ní ẹ̀yìn ètò tó kọjá mo dúpẹ́ àwọn ọmọ Yorùbá tàtà àwọn kan pè tí wọ́n sọ sọ̀rọ̀ wọn àwọn kan sì wọ́n kan sára sí wa fún sí ọpọlọ àwọn kan sọ pé báwọn ṣe fẹ́ rèé o irú àwọn àgbà táwọn fẹ́ lórílẹ̀ rèé bẹ́ẹ̀ làwọn kan náà sì ń fi ẹnu sátá wa pé ẹrù pẹ́yìn lẹ pọ́n tán ẹrù pẹ́yìn lẹ mọ̀ tán gbogbo ìbáwù tẹ́ ẹ̀ bá ṣe àyàn Ọlọ́run a sì dúpẹ́ nítorí pé gbogbo rẹ̀ náà ò lè máa dùn lọ́wọ́ gbogbo ayé ò lè fẹ́ràn wa 100% gbogbo ẹ̀ tẹ́ wà lókè òkun tẹ́ wà nílẹ̀ yìí àtọmọ Yorùbá àtọlólùfẹ́ Yorùbá àtọ̀tá wa náà tó rà gbàdúrà kíbi ó bá ọ̀tá wa gbogbo yín pátápátá ẹ ò ní rí àìsàn tí ó jàgbára yín lọ a ò ní rí ṣòro ọdún yìí tá a bẹ̀rẹ̀ yìí gbogbo wa la parí ẹ̀ láyọ̀ àtàlàáfíà. àmín àṣẹ ìmọ̀ ẹ̀. so bàbá ọ̀rọ̀ lẹ́gbọ́ látẹnu bàbá yẹn níṣẹ́wé ọba àṣà àti ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí bàbá gẹ́gẹ́ bí ọba láìpẹ́ yìí a mà tún gbọ́ tún kàn wá kúkú wípé àwọn agbésùmọ̀mí ṣàdédé wọ ààfin kábíyèsí kan nílùú Àkúrẹ́ tí wọ́n lẹ́yìn tí bàbá yìí wọ́n jà fitafita ṣùgbọ́n lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn ilẹ̀ padà jìmọ́ bàbá lẹ́sẹ̀ mo fẹ́ béèrè gẹ́gẹ́ bí kábíyèsí ẹ dákun ṣé àṣẹ àwọn ọba ayé àtijọ́ ìjó sì wà àbó ti tán ohun tí mò ń gbìyànjú àti sọ ni wípé ṣé ẹ mọ̀ pé láyé àtijọ́ àwọn ọba wọn a máa ní àwọn abẹsẹ̀ wọn á ní ẹ̀ṣọ́ tó jẹ́ pé àwọn ẹ̀ṣọ́ yìí gan kẹ́ ẹ tó lè dé ọ̀dọ̀ kábíyèsí ẹ̀yin náà mọ̀ pé ẹ gbìyànjú ṣé kò sí ńlẹ̀ mọ́ ni nítorí pé àbúyé òṣèlú lọ gbà lọ́wọ́ àwọn kábíyèsí wa sá. lákọ̀ọ́kọ́ náà ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ pé kí gbogbo ọmọ Nàìjíríà tó lọ́pọlọ gbogbo ọmọ Nàìjíríà tó nírònú pàtàkì jùlọ ọmọ Yorùbá àtàtà ká dúpẹ́ lọ́wọ́ ààrẹ tá a ní lákòókò yìí má sọ díẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ ààrẹ tá a ní lákòókò yìí kì í ṣe ti Yorùbá nìkan o torí mo máa sọ fáwọn èèyàn pé oríṣiríṣi ẹ̀yà bá a ṣe pọ̀ tó kò yẹ ká fi ẹ̀yà síbi tí òṣèlú béèyàn bá ṣe dáadáa ẹja sọ pé ó ṣe dáadáa béèyàn bá sì ṣe tó kù díẹ̀ káàtó ẹ jẹ́ ká wí kí wọ́n lè mọ tó tọ́ bí ẹ bá ń bá ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà lọ mi ò lè sọ tó lógún o ní ti alágbádá ní orílẹ̀-èdè yìí mi ò rò pa tí ìrí ààrẹ tó jẹ́ pé ìkó ṣẹlẹ̀ tí ó sì gbéra pa ìmídélé tí ó ṣe nǹkan lórí ẹ̀ tí wọ́n bá ti ní nǹkan báyìí ṣẹlẹ̀ ìmídélé tí ààrẹ wa ti ń gbọ́ yóò ti sáré ṣe kankan lórí ẹ̀ mo yà bàrà nítorí pé mi ò fẹ́ gbàgbé irú eléyìí ni nítorí Kwara ni wọ́n ti bí èmi irú tó ṣẹlẹ̀ ní Wòrò ní Kwara mi ò rò pé ilé ọjọ́ yẹn sùn tí bàtálíọ̀n fi débẹ̀ a sì rí i pé ó ti ní ìyàtọ̀ dé ìlú tí wọ́n ti bí èmi gangan torí mi ò rò pé àwọn ìlú mi rí pírẹsẹ̀sì ọlọ́pàá àbí sójà tó pọ̀ rí ṣùgbọ́n ní this time àti sójà àti fìjìláńtẹ́ àtàwọn ọlọ́pàá ni wọ́n ti bẹ́ sínú igbó tí kinní sì ti lọ ìyẹn àkọ́kọ́ nìyẹn ìyí tí o tẹ́wá béèrè atọ́kùn sẹ́rí àṣẹ Yorùbá sì wà sí àwọn ọba Yorùbá sì wà síbẹ̀ ṣùgbọ́n ọ̀làjú ti ń ba àwọn kan tó pọ̀ jẹ́ ọba tó wàjà yìí tó lọ darapọ̀ mọ́ àwọn baba ńlá baba wọn ẹja kan sára sí gẹ́gẹ́ bíi tá a gbọ́ wọ́n ní ọba jà fitafita
bẹ́ẹ̀ni. wọ́n ní wọ́n dàbọn bu ọba kì í sáṣẹ ìbọn sakabula. irọ́ o. ìbọn èké. ọ̀rọ̀ Gbẹ́ngà Adébóyè ni mo rántí kó sóore ó ní ìbọn gbìngbò ó ní kẹ̀kẹ́ ni tìyí tá à ń sọ yìí torí ti sakabula ọ̀sẹ̀sẹ̀ kẹ̀kẹ́ ó ní ṣùgbọ́n ìbọn gbòǹgbò tí ó fi kékeré wọlé tí ó bu ẹran ńlá jáde tí ọba bá lè survive irú ẹ̀ a jẹ́ pé ọba náà òun náà ò dúró lásán òun náà ó ní kìbí inú bí ọba ṣùgbọ́n bí agbára bá ju yàn lọ gẹ́gẹ́ bí tẹ̀wé ká nípa ti tẹ̀lé ìlànà ti Yorùbá àwọn tó sì jẹ́ aráàlú àti àwọn olóyè àti àwọn tó ń ṣe àkóso ìlú ni wọ́n mú kinní yẹn kó mẹ́hẹ̀. lọ́nà wo. ẹ jẹ́ ká ṣe àpẹẹrẹ kó tó rí Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá mo sì bá o ó mọ iye èèyàn tó rí ni bó jáde lọ tó ń rìn lọ gan kó tó mọ ibi tí Ọọ̀ni wà tí ìbá pé mọ́tò rẹ̀ tó yàtọ̀ ẹ̀rù ó bà wọ́n gan àbí Àdóbàyérò àbí Ẹ̀míà Ìlọrin mo mú wọn sáàpù bẹ́ẹ̀ yẹn àbí ọba Òbèlé ẹ wo iye èèyàn tí ẹ kọ̀kẹ́ tó kàn wọ́n bó bá tiẹ̀ máa ríru wọn ẹ̀mí ó ti sùn bẹ́ẹ̀ni torí nígbà tó bá rí èèyàn bíi 25 30 50 ní oríṣiríṣi ẹ̀sọ́ lóríṣiríṣi tí wàá kọjá kó tó pẹ́ẹ́nì kíní pẹ́ẹ́nì kejì second set ó gbariwo wọn ó ti pe ẹ̀ṣọ́ aláàbò pé kí wọ́n wá ràn wọ́n lọ́wọ́ ó dàbí pé ọba gan ò lóràn bóyá àwọn ọba tó máa ń fi ọlọ́pàá kan sọ àbí tí wọ́n máa ń fi bóyá kí lórúkọ rẹ̀ àwọn civil defence ẹyọ kan kó tẹ̀lé wọn lẹ́yìn irú civil defence ẹgbà tọ́lẹ̀ ti lọ sùn lálẹ́ civil defence ló ń lọ sùn. ilé iṣu láago 6 rọ̀lẹ́. aago 6 rọ̀lẹ́. tí bàbá yẹn ṣe ti Àkúrẹ́ dé tí wọ́n wá lọ mítìnì. bó bá wá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé ẹ̀sọ́ tó ààbò tó wà bẹ́ẹ̀ kò péye tó bó bá jẹ́ pé bí Ọlọ́run ṣe fún ọba yìí ní agbára tó ó ní ààbò tó péye wà bẹ́ẹ̀ ẹ̀sọ́ yẹn gan lè sá pamọ́ pàtó ti di pé wọ́n yìnbọn yẹn yóò ti pẹ̀sọ́ aláàbò ẹgbẹ́ yòókù tí ó ti reinforce tí wọ́n ti rí mu kìíní ṣùgbọ́n nínú gbogbo ẹ̀ ó ti ṣẹlẹ̀ ẹ jẹ́ kí àwọn ọba Yorùbá tó kù ká wá fi eléyìí ká fi ṣe àríkọ́gbọ́n ká wo bí a ti ṣe láyé ìjọsí ọba àlú sì ní agbára láti jẹ́ kí ọdẹ ìbílẹ̀ ìlú ẹ̀ bíi 6 bíi 10 gan èló ló fẹ́ máa fún wọn lóṣù kí wọ́n máa sọ kọ́ bá wà títí di àárọ̀ gbogbo wọn lọ bí iṣẹ́ wọn ó lè kú 2 3 mbẹ̀ tó bá di lálẹ́ tó bá ti tó bí aago 6 sí 7 títí ilẹ̀ àfi mọ́ ọdẹ ó kéré jù yà pẹ̀lú àwọn ọlọ́pàá ní ààfin ọba Yorùbá lásìkò tá a wà yìí àti àwọn tó jẹ́ ṣàkóso ó yẹ kó máa tó 6 sí 10 kò sí bí wọ́n ṣe é ṣe wọn ò sì ní dúró sójú kan kódà kéèyàn 100 ó wọlé nígbà tí ẹnìkan bá gbọ́ ìró ìbọn níbi tó sápamọ́ sí yóò pẹ̀ ẹ̀ṣọ́ aláàbò pé wọ́n ti ya dé o kíní yóò nílé tó bó ṣe lé tó yìí kì í ṣe pé kò sí bó ṣe wà tẹ́lẹ̀ ṣùgbọ́n ọ̀kánjúwà náà pa àwọn olórí wa míì ọ̀pọ̀ ń gbowó àbòtánsọ yìí náà aráàlú ń provide means fún wọn pé bàbá ẹ fi dáàbò bóra yín ṣùgbọ́n nítorí pé àwọn náà fẹ́ bẹ́gbẹ́ kí wọ́n fẹ́ nínú ọba tó ń óyè yín òun náà fa wàhálà mi ò dẹ́nìkan lẹ́bi o ṣùgbọ́n kí Ọlọ́run kó tẹ́ bàbá wa kó tẹ́ sáfẹ́fẹ́ rere. àmín. ọba Kẹ́hìndé Fálódùn Fálódùn lórúkọ kábíyèsí yìí àti rán wọn ṣẹ́ sí àwọn baba ńlá wa pé tó ẹ̀sìn àti ẹ̀yà pàápàá jùlọ ẹ̀sìn ló kó wa ní papámọ́ra ẹ̀sìn ó dàbí pé ẹ̀sìn ni àbí bàbá torí ẹ má bínú bóyá mi ti sáré ṣáájú ṣé ẹ̀sìn àti ẹ̀yà ǹjẹ́ kábíyèsí kan tiẹ̀ ní ẹ̀sìn gangan sá. dábàá ní ká sọ ohun tó tọ́ àti ohun tó yẹ àwọn ọba Yorùbá tó jẹ́ ọba aládé gidi tó jẹ́ ọba tí a yàn gẹ́gẹ́ bí ọba kò sẹ́sìn tó ní. ọba ò lẹ́sìn. kò ní ẹ̀sìn kan kò ní ẹ̀sìn kan. lọ́nà wo. ọba gbọ́dọ̀ ní àǹfààní ọba tó bá fẹ́ jẹ́ ọba tó sì fẹ́ jẹ́ ọba lórí ìlú torí ṣe bí wọ́n máa ń ní ọba jẹ́ ọba lórí oṣó lórí àjẹ́ lórí ẹlẹ́bọ lóògùn lórí ìgbàgbọ́ lórí kìsẹ́ lórí obìnrin lórí ọkùnrin ni ọba tó bá jẹ́ ọba gidi tí ìjọ àgùdà bí ìjọ tó tóbi nílùú ẹ̀ tó bá ṣe àjọ̀dún ó yẹ kó bó lọ àtẹ́ndì àjọ̀dún yẹn bí mọ́sálásí bá ṣe kinní kan tó jẹ́ pé ìparí ọdún tó bá gbogbo èèyàn náà ó yẹ kó bó lọ bẹ́ẹ̀ wọ́n bá ṣe ìṣẹ̀ṣe ọba tó yẹ kó kọ́kọ́ síwájú bí ẹni tó jẹ́ ọba gidi tí èmi mọ̀ ni gbogbo agbára tí ó ń bẹ ní gbogbo ìlú yàtí agbègbè ló ń dá agbára jọ fún ọba bí mùsùlùmí ṣe ń gbé tí wọ́n jọ fún
bẹ́ẹ̀ làwọn tìbílẹ̀ mú wá bẹ́ẹ̀ ni òrìṣà bẹ́ẹ̀ làwọn àlùjọba náà ẹbọra ń fún so bó bá wá bí bá wá mú ẹ lóòótọ́ lódodo tí ó tó dẹ̀ fún ọ ní ohun tó yẹ kó fún ọ lásìkò ìgbà tí wọ́n fún ni tó wá dórí ẹ̀tọ́ tó sọ pé ifá yẹn useless bàbá yín ọlọ́run kò léwọ̀. bẹ́ẹ̀ni. èmi tiẹ̀ mo mọ kankan dájú ó yẹ kí wọ́n ṣe láyé ọjọ́ òní láyé ọjọ́ sí wọ́n sì ń tẹ̀lé tí ì sì pé bí bàbá yẹn sọ pé bóyá kìrìsìtẹ́nì lòun tí ó sọ pé bóyá ó sọ pé aláàjì àfa kan lòun tí ó sọ pé wọn ò lè mọ bẹ́ẹ̀ bá fẹ́ ṣe é goyin ẹ lọ mọ ṣe é ẹ lọ ṣe iwájú tayọ èmi ò lè bẹ mo fàṣẹ sí àmọ́ mi ò lè bá yín ṣe ẹ̀sìn mi ò gbà irú àwọn ọba ẹni irú ẹ̀ ṣẹlẹ̀ sí tó bá jẹ́ ọba tó ṣe kínní ní ilẹ̀ Yorùbá ó yẹ kí wọ́n dífá fún láàárọ̀ àwọn ìjọ kan bẹ nílẹ̀ yìí lé níyì nígbà tí wọ́n kọ́ dá ìjọ yẹn lẹ́mìí ò ní dárúkọ wọn wọ́n á fi orúkọ gbogbo ọmọ ìjọ sínú bíbélì ńlá kan níwájú pẹpẹ wòlíì kan máa ń wà ní inú ìjọ wọn lójoojúmọ́ ó lè dé ìjọ yẹn kó má bá wòlíì kan many churches ta nílẹ̀ níyì wọ́n bá ti church lọ́jọ́ Sunday lẹ́sìnsìn ó ní gbàgbọ́ bá ní Wednesday program bí ò bá sí weekly program ó lọ́jọ́ Sunday adé praise God jẹ́ wọ́n ti ẹ̀ ń lò bẹ́ẹ̀ kọ́ lò ó ní àwọn bíbí ilé awo míì tó jẹ́ pé ní ayé ìjọ 24 hours ó ní 24 hours 24/7 àbí tẹ́ pé ó ní wọ́n wà á bẹ̀ tó ọmọ báwọn èèyàn bẹ́ẹ̀ ní ìsìn tó bá ti ṣe àjọ Sunday tó báyìí tí wọ́n ti lọ ó di jọ́dọ̀ bá tó pè kan tó ríra wọn ò síbẹ̀ mọ́ ìwọ tó wọ́n ní bóòní ṣe rí ọ̀nà òrí bẹ̀ ló mú babaláwo dí fọ̀rọ̀ wọn ò dí fọ̀rọ̀ ọ̀run mọ́ ní wọn ò dí fọ̀rọ̀ ọ̀run ní ààfin àràárọ̀ ni wọ́n dí fáwọn òbó lóṣù yìí tó ẹ pẹ̀lú rẹ̀ náà ní àwọn kan táwọn ọba aláyé dúró pé ẹ̀yin babaláwo báwo lò ní ó ti rí mo fẹ́ bá fánigbó lóhùn tí àdúrà dúró tí gbogbo àti ẹ̀kọ́ ṣe ẹnì kó sọ fún pé bàbá kódà àwọn ní gbogbo ààfin kọ̀ọ̀kan ni wọ́n ti ní òrìṣà àwọn òòṣà tó ń bẹ láàfin àwọn agbádé bẹ láàfin yẹn wọ́n sọ fún bó ṣe ń bọ̀ láti Àkúrẹ́ pé kó má lọ ààfin wọ́n lè ní kó lọ sí igbóòrò àbí inú kó lọ sápamọ́ sí tí wọ́n máa bá sọ̀rọ̀. wọ́n tẹ̀lé ti bí dànù káwọn yẹn bá tẹ̀lé kódà wọ́n lè ṣe káyọ̀ gàmọ́ rí débi tí wọ́n lọ. ìkọ̀kọ̀ mo fẹ́ fún ilé àpẹẹrẹ kò nígbà ìyá tó tọ́ mi dàgbà ó jẹ́ bí olórí oníṣàngó gbogbo àdúgbò wa ní ilẹ̀ gómìnà wọ́n pè ní ìyá Ṣàngó mọ́mú ẹ̀ ó ti pẹ́ tí ìyá ti lọ mo lọ kéwì níbì kan wọ́n wá ní mo sọ̀rọ̀ àlùfàṣásí sí àwọn àgbàdo pé ẹ mọ̀ pé àwọn akéwì láyé jọ nígbà táwọn tẹ̀lé lárúwájú Adépọ̀jù àwa máa ń sọ abẹ níko ni mo kéwì tán wọ́n ní mo bú àwọn kan pé tí mo dẹ̀ sọ ni pé ọ̀tẹ̀ ìlú yẹ kí wọ́n dá dúró pé kí ni dáfẹ́ kọ́ ọmọ wọn jogún kí ni wọ́n fẹ́ fi ilẹ̀ fọ́mọ àwọn tí ọ̀rọ̀ bá wí wọ́n bá lọ kọ́lọ́pàá wá lọ́jọ́ kejì wá sílé wọ́n ṣe pariwo pé mi ni wọ́n wá báyìí ìyá dá sọ Ṣàngó tó máa ń wọ aṣọ ìgò Ṣàngó rẹ̀ tí ó máa ní kíláàsì ó dábò mi níbi tí mo sùn sínú yàrá àwọn ọlọ́pàá tú gbogbo onúlé wọn ò rí mi wọ́n dẹ̀ tẹ̀lé yẹn kọjá wọn ò rí mi. àtọ́kùn nígbà tó aago 6 sí 7 bí operation bí 1 hour ni wọ́n ti tọ́kọ̀ gbọ́ ọ̀dọ́ ìlú wa lọ pé kí wọ́n lè káwọn tó wá rí bọ́ọ̀lù identify mi torí wọn ò dá mi mọ̀ èmi dẹ̀ wà nílé mi o bàtẹ́ mi jíbi tẹ́ mo ní tí mo yán mo wà lẹ́tì lọ nígbà yẹn lọ́dún yẹn nígbà tí mo yán tí mo dìde ní ẹni tó ń wá rí wọn ò rí mú o ìyá ni wọn ṣe àdìmú nígbà tí ìsọ máa lè agbára yẹn sì wà ó ní tí ọba tí wọ́n ń dé sórí sùn tó pé bí wọ́n porí ẹ̀ gan yọrọ èmi kọ́ ni wọ́n porí ọba mélòó ni wọ́n porí ẹ̀ tí ó tají sí. awo lọnu. awo lọ ìgbà tí ó fi kódà wọ́n dọ̀dẹ̀ wọ́n yìn lọ́rùn kan kò ní mọ̀ pé wọ́n yìn lọ́rùn. pátápátá. a ti di ìṣẹ̀ṣe àti dàánù ìṣẹ̀ṣe dẹ̀ yàtọ̀ sí ẹ̀sìn ọba tó bá jọba ò lẹ́sìn o kò lẹ́sìn kò ní ẹ̀sìn ọba tó bá ti lóhùn kì í ní ẹ̀sìn kò jọba mọ́ ó ti di ọba ẹ̀yà kan nìyẹn. ẹ̀yin èèyàn wa nínú ilé ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ látọ̀dọ̀ ẹnu ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá yìí pé wọ́n ní kábíyèsí kankan ò lẹ́sìn ọ̀dà bàbá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá pàápàá jùlọ àdúgbò bíi tẹ́ ẹ ti wá ní gómìnà lọ́hùn ní Kwara ibẹ̀ ló fẹ́ dàbí pé àwọn agbésùmọ̀mí fi ṣe battlefield báyìí tí wọ́n ti ń kó ní ilẹ̀ Haúsá wọn lọ́hùn tí wọ́n sì ń wáyà yín ẹ dákun àwọn kan agbọ́ ìròyìn kan pé àwọn kan sọ pé torí góòdì tó wà ń bẹ̀ ni àwọn kan ní torí òṣèlú ni ẹjọ́ gẹ́gẹ́ bí ọmọ ọbẹ̀ kí ni àlàyé tẹ́ lè ṣe fún àwọn yìí. sẹ́ni mo sọ kiri kan lórí ètò mi àwọn tí wọ́n bá fẹ́ gbọ́ tọ̀rọ̀ wọ́n á gbọ́
èyí tí ó sì fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ Kò ní ariwo gbọ́. tí kò ní gbọ́ bẹ́ẹ̀ni sẹ́rí ó lè jẹ́ torí gold ó lè jẹ́ torí òṣèlú láti ó lè jẹ́ torí àlùmọ́nì tó wà ń bẹ̀ tó wà ń bẹ̀. ó lè jẹ́ ti òṣèlú torí gbà tá a wà kékeré nígbà a gbọ́ ìtàn kan nílùú àwọn pò kẹ̀kọ́ lókè alágùsàn tí ó bá di ní àárọ̀ kùtùkùtù èéfín máa jáde nínú òkè yẹn Tọ́. nígbà pé wọ́n ń dáná tẹ́bí ìyá gbalẹ̀ kì í ṣe gbọ́ yẹ Hmm. o àwọn kan wá àwọn òyìnbó kan wá wọ́n náà sọ pé gold ló wà ń bẹ̀ tọ́ ó ní èéfín yẹn fi ń jáde ìkan náà àwọn ọ̀rẹ́ mi tó jẹ́ baálẹ̀ ìyẹn náà dẹ̀ sọ fún mi ní bí ọdún méjì sẹ́yìn pé wọ́n ti discover gold níbẹ̀ ok pé àwọn ti ń wá àwọn ti ń bá àwọn foreign machinery kan sọ̀rọ̀ láti lè máa wá gold níbẹ̀ yẹn Hmm. mo ń sọ sáà kí lè kí ọ̀rọ̀ ẹlẹ́yìn pé ó lè jẹ́ torí àlùmọ́nì lóòótọ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá wá wo bí àwọn tó ń gbé sùmọ̀mí yẹn gbogbo tí wọ́n ń gbà tí wọ́n ń dà láàmú jù tí wọ́n fẹ́ gbàkóso ẹ̀ àìdá kò jẹ́ pé àwọn ló ń ṣe nǹkan ọ̀gbìn tó ń bọ́ ìlú jù Hmm. àbí àwọn ló ní ìka àlùmọ́nì tó ní owó iyebíye jù Hmm. wọ́n ti mọ̀ pé dábàá gbàkóso bẹ̀ lọ́fẹ̀ẹ́ làwọn ò mọ̀ wa àwọn àlùmọ́nì yìí lọ́fẹ̀ẹ́ làwọn ò mọ̀ gba èrè oko lọ́dọ̀ àwọn aráàlú yẹn tí ò ní sí wàhálà tọ́ ṣùgbọ́n òṣèlú tó pọ̀ nú ẹ̀ ó tí òṣèlú yẹn tí kò fi wá tí mi ò fi lọ sọ pé òun ló fa ti Kwara jù ó ní ìgbésẹ̀ tí gómìnà fúnra rẹ̀ gan gbé ní ìsìn torí ó ká òun gan lára sí i torí tẹ́lẹ̀ ó tí àwọn ìfẹ́ lódò rẹ́pọ̀dù sọ ni pé àtàwọn èsì tí wọ́n sọ ni pé nítorí pé àwọn sọ pé àwọn ló kàn láti jẹ gómìnà ní Kwara bóyá torí ẹ̀ ni àwọn Ìlọrin mọ́ọ̀bì kan náà fi ń wá àti dín nọ́mbà àwọn kù. nọ́mbà àwọn kù àti sọ pé báwọn ò bá rí fọkànbalẹ̀ àwọn ò ní ronú pé Bẹ́ẹ̀ni. àwọn ò bọ̀ sípò ṣé ẹnì kòkò lé ṣé yóò rántí pé òun fẹ́ jọba ìlú Láyé. ó ní tó gbogbo orú yìí ni wọ́n rò pọ̀ tí wọ́n sọ ṣùgbọ́n pẹ̀lú tí gómìnà ṣe é ṣe èmi ò rò pé tòṣèlú ó pọ̀ ń bẹ̀ dandan tó bẹ̀ ṣùgbọ́n bàbá bàrí kankan wà ń bẹ̀ kì í ṣe ní ilẹ̀ gómìnà nìkan Hmm. àwọn ọ̀dọ́ wa mo sọ díẹ̀ mẹ́ta tí ó bá fẹ́ tá a bá fẹ́ rí di gbogbo wàhálà tó wà lẹ̀ yìí Hmm. ẹ jẹ́ kí a mú àwọn olórí àdúgbò baálẹ̀ ìlú àti ọba ìlú ká mú wọn ní pápámọ́ra kọ́ ọ máa wádìí kí wọ́n máa ṣe àfúrásì àwọn ọmọ tó ń gbèbè kí ni iṣẹ́ tí wọ́n ṣe tó fi ń lo mọ́tò lálá tọkọlé lálá Hmm. Hmm. mo sọ sáàpù kan ní last interview ní òmù àná àwọn ọmọ kan lọ lé ọdún ìyá ló pè pé mọ́tò tẹ̀ ń ṣe wàhálà yòlò yìí lágbájá ọmọ lágbájá láti gbẹ̀ tí ń jí ni gbé lé òrò àgbọ̀sí kinní kan kì mọ̀ níṣẹ́ ọkọ rẹ̀ mọ̀ tí tó bíbẹ̀ lo yóò mú sọkò èrò ó mọ̀ ní kórópó mọ̀ ní mọ̀síìnì kódó ṣẹ̀ṣẹ̀ ra jíìbù ni o wọ́n bá gbé yìí kò sówó tá a fi béèlì o àwọn ọmọ bá kẹrù wọn. aṣọ tí wọ́n fọ̀ tí wọ́n ní wọ́n ká máa sá wọ́n kó sí búùtù wá sí kò ní ètò aláti Kánò padà síbẹ̀ mo sọ ti ìsọlú ìsìn ní ìlú kábíyèsí ọba gidi ọ̀dásọló olùkọ́ta máa ń pè ọba tó wà lẹ́kọ̀ọ́ ni ẹ̀ wọ́n sì kó yàn mọ́ra ọba tó jẹ́ ọba gidi ni wọ́n jíyàn kó ní ìsọlú àwọn tó dẹ̀ wà ní ìjọba ní Ìlọrin wọ́n rán ìkan nínú àwọn àbúrò mi tó jẹ́ kánsẹ́lọ̀ rí àti àwọn kan pé kí wọ́n lọ ìsọlú kan lọ wádìí kí ló ṣẹlẹ̀ kí ni àwọn ajínigbé bá wọn sọ wọ́n wọ ìlú ìsọlú wọ́n dọ́dọ̀ àwọn ajínigbé lọ́dọ̀ àwọn ẹbí tí wọ́n ò tí dọ́dọ̀ kábíyèsí ọlọ́sọ̀dọ̀ ẹbí tí wọ́n jí gbé káwọn gbọ́dọ̀ nínú káwọn lọ bá kábíyèsí pé kí làwọn ó ṣe kí ni next one kí ni ìgbésẹ̀ àwọn fìjìláńtì àtàwọn aláàbòlù wọn ò tí ìjókòó wọn ò tí fún ọ lómi tí fóònù àwọn tó jí èèyàn wọn gbé tó fi ríǹgì wàràràrà wóróró ẹ̀ ló àwárí ní í ṣe o pé aṣojú ìjọba ó ti dé ọ̀dọ̀ yín o ẹ sọ fún ọ ká máa kówó bọ̀ o ẹ dákun ṣé wọ́n ní CCTV kámẹ́rà ní sọ́lù ó sún mi o. dámì pé ọmọ ìlú ń bẹ nínú ìlú tó ń ṣe onígbọ̀wọ́ fún kinní yìí àwọn olóyè míì ibẹ̀ ni wọ́n fi ń jẹ ọba míì ibẹ̀ ló ti ń jẹ. àti gbọ́ yẹn baba ńlá kọ́ nìyẹn. ó pọ̀ baba ńlá lẹ gbọ́ ó pọ̀ tó jẹ́ pé ibẹ̀ òun ni wọ́n ti ń jẹ ànídárúkọ láfta ọba tẹ̀lé olókè àbọ̀ ọba kan bẹ́ẹ̀ níbẹ̀ níbi ìtọ́ni Dangote wa tó jẹ́ pé Sienna 2019 àbí 2009 pé àbí lókè kan old model ló lò wọ́n sì nílé lọ́rin mọ́tò mílíọ̀sì ń bẹ nílé rẹ̀ tó sì kọ́ 5,000 tẹ̀sí lọ́rin. ṣùgbọ́n ń lo old model motor. old model motor ni ó gbé wá tó máa bá wọn fi dìbò lẹ́lé kó tó di pàṣípì tù. so ẹ jẹ́ kí wọ́n wá fi tó tu ìdí àwọn tó wà nílùú gan àwọn tó nígbà wọn bẹ̀ta dúpẹ́ ó ń lọlẹ̀ báyìí torí kódà gan nílùú kan tó pè lọ́ba àti wọ́n náà jí ìkan nínú àwọn fìjìláńtì gbé ní last 2 weeks olórí àwọn security ó pè mí láti wo tó sọ fún mi lọ́jọ́ yẹn
ó ní ìrọ̀lẹ́ ọjọ́ yẹn òun ni àwọn sójà tọlọ́pàá dọ́dọ̀ àwọn tọ́lẹ̀ gbé àwọn fìdílàdé pé wọn kéde ìpọ́ fún àwọn sàkàbùlà pé ìbọn tọmọ yí ọ̀tá mọ́ra kìdí yẹn náà kó fáwọn wọ́n dẹ̀ sọ fún àgbàtà lọ pé ọ̀tá yín lẹ́ ń lọ bá o bó bá nà gẹ̀rẹ̀ tiẹ̀ bẹ́ o. Ààrẹ àti olórí ọmọ ogun ti sọ fáwọn pé minister for defence sọ fáwọn pé àwọn ò gbọ́dọ̀ àbí kankan mọ́ o ẹ bá rí èèyàn tó ń bá dà tó gbébọn lọ́wọ́ nínú aginjù ẹ parí ẹ̀ ni o. Wọ́n ti advance tí wọ́n ti ń clear àwọn yẹn lọ a dẹ̀ rí pé ibẹ̀ yẹn ti ń dẹ̀rọ̀ díẹ̀díẹ̀ sí i ṣùgbọ́n tó fà gan oní mẹ́ta tí mo sọ yìí. Àkọ́kọ́ tàbí dìbìtì wọn pátápátá ẹ jẹ́ àfúrásì àwọn èèyàn wa gan tó ń gbèlú. Ọmọ tó rí pé kò ṣiṣẹ́ tó ṣe tí ó lọ di títí di bí ọwọ́ aago mẹ́fà sí mẹ́rin rọ̀lẹ́ tí ó gbé fàájì lọ tí ó gbóbìnrin wálé tó sì ń gun ẹ̀sọ́ tíkà pẹ̀lú iye tó ń tepo sí tí ó sọ fún mi pé òun lọ kí ọ̀rẹ́ òun lọ sí kọ́ńtrátì nílọrin òun lọ sí kọ́ńtrátì l'Ábùjá tí ó lọ ọjọ́ kejì ọjọ́ kẹta tó lọ wọ́n sì kó yàn wọ́n jí yàn gbé yóò lè padà dé kò tí tó tún ti rí dè tó dé ni wọ́n gba rásọ̀ tí wọ́n rí yìí sàwọn yẹn ẹ mọ̀ pé jò lọ́wọ́ nù ni ẹ jẹ́ ká ṣe ìwádìí tó jinlẹ̀ mo sọ kíní kan atọ́kùn àwọn amúrọ̀bà mélòó lórí mọ́ báyìí níbo mọ́tò mélòó náà jí gbé mọ́ gbogbo ti lọ sí kidnapping bẹ́ẹ̀ni yahoo go yahoo plus mọ́ tó dàbí pé àwọn òrìṣà gbẹmọ lórí ìta mẹ́ta tó bẹ̀ mọ́ a ti mọ̀ pé ṣe ń já ẹni tó fẹ́ fi ṣògùn owó gẹ̀ẹ́gẹ́rẹ́ gálé mọ̀ bá fàlù tí ó bá tálígàn ló gbà mú àwọn náà ti bọ́ sí money laundering and kidnapping àwọn tó dẹ̀ wà nípò alágbára gan ọ̀pọ̀ nínú wọn náà wọ́n sponsor àwọn yìí pé ṣe bí ìjọba ẹ sọ pé òun fẹ́ rórí ni àṣeyọrí ò ní sí fún ó pọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ mo sọ kí ní ká fáwọn ọ̀rẹ́ gbàdá sọ̀rọ̀ ń jèlò wọ́n jíyàn gbé lábúlé kan ní Kaduna kò tí ì tó 2 hours kò tí ì tó 1 hour tí wọ́n jíyàn gbé nínú chọ́ọ̀chì kẹtẹ́lẹ́ kó yàn lọ olórí abúlé ọmọ ìgbọ́n jíyàn gbé DPO àdúgbò yẹn dákọ̀ ọ̀pọ̀ jíyàn gbé àwọn olóṣèlú kọ́kẹ́ ti gbé sórí ẹ̀sìn wọn nígbà wọ́n ti jíyàn gbé o wọ́n ti jí iye èèyàn báyìí gbé o wọ́n dẹ̀ sọ iye èèyàn tí wọ́n jí gbé exactly báwo làwọn ṣe mọ̀ báwo la ṣe mọ iye èèyàn tó jí gbé báwo kò jíyàn gbé dáàmì pé wọ́n lọ́wọ́ nínú àbí kí wọ́n nímọ̀ nínú tó ṣẹlẹ̀ yẹn àwọn kan gé aṣojú wọn nínú àwọn tó ṣiṣẹ́ yẹn tó sọ pé tẹ́níkàṣe àti ṣe o àwọn ìyàwó ọ̀dẹ́dà kéde kan la kó o most of the time wọ́n fi discredit ìjọba tó wà lórí àléfà nígbà yẹn ni so àwọn yìí ló yẹ ká fojú tó Nàìjíríà rẹ̀ ti ní sọ̀rọ̀ kan àtọ́kùn wọ́n ti fi ẹ̀yà ẹ̀sìn àti òṣèlú bá ti wá jẹ́ bí olórí orílẹ̀-èdè bá dìde lóhùn tó sọ pé ẹ lágbára bàbá yìí ó wà ní àwọn tó ń ran àwọn agbésùmọ̀mí lọ́wọ́ o ṣe mọ̀ pé àwọn ẹ̀yà rẹ̀ àwọn olóṣèlú rẹ̀ ó dìde pé nítorí pé kò sí nítorí pé kì í ṣe ara wọn. ṣe bí wọ́n mú yàn tá a bá tí wọ́n tó rẹ̀ tí gbogbo ayé ni bí wọ́n ṣe kó mọ jáde nílé rẹ̀ tọ́kọ ilọ́ọ̀sì jáde tó yẹ pé irú ilọ́ọ̀sì tó kó jáde làwọn agbésùmọ̀mí ń lò irú ìbọn tó kó jáde làwọn agbésùmọ̀mí ń lò ààrẹ èèyàn tàgbésùmọ̀mí dárúkọ ẹ̀ pé yes báyìí ara wa ni tó dẹ́ pé ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ sọ kankan wọ́n ní nítorí pé kì í sára wọn ni ẹ jẹ́ ká fi tẹ̀yà àti tẹ̀sí àtòṣèlú ká pàtì èmi nígbàgbọ́ pé tábà ṣe tá a ṣe yìí kíní yóò rori ṣùgbọ́n ẹ jẹ́ ká sì dúpẹ́ lọ́wọ́ ìjọba pé bó ti ń ṣẹlẹ̀ láyé ní ìsìn kò dàbí ti tẹ́lẹ̀ tí wọ́n sọ pé àwọn ò gbọ́ ní ìsìn bó jẹ́ abúlé kan náà àtàkì wọ́n ti sáré kó ẹ̀ṣọ́ aláàbò lọ́bẹ̀ mo rò pé tábà kọ̀tínú ìgbà kíní yóò parí. tó ọ̀rọ̀ lẹ gbọ́ látẹnu ọba àṣà àti èdè yìí tá a bá tẹ̀síwájú báyìí bàbá ní tá a bá tẹ̀síwájú báyìí yóò parí ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yẹn gbogbo ẹ̀yin ọmọ Yorùbá torí wọ́n ní ẹni bá mọ̀nà náà ni kéèyàn ó tẹ̀lé kólúwa ẹ̀ má bàa ṣìnà. Bàbá já tún kíra wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí lórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì sọ láwọn ọgbà kan rí pé yóò gbòmìnira àmọ́ bọ́ bá gbòmìnira ó ṣeé ṣe kí àwọn ìgbésẹ̀ kan wáyé ní báyìí ó ti kúrò níròyìn pé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ó ti di olómìnira tóun náà ti ń bá ẹbí ará ọ̀rẹ́ gbé láwùjọ nílẹ̀ bàbá ẹ̀. Bàbá ní báyìí àwọn kan wá ń pariwo pé ó ṣe fẹ́ jọyìn olóṣèlú lóòótọ́ bó ṣe kọjú sẹ́nìkan ìlú lọ́kọ́ sẹ́lòmíì bí ìlú gángan gbogbo nǹkan ló ní àǹfààní ó sì ní èyí tí èyí ṣe àǹfààní ẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí àgbàlagbà tó ní ìrírí kí ni àmọ̀ràn tẹ́ ẹ fẹ́ fún olóyè Sunday Adéyẹmọ
torí tá a bá béèrè lọ́wọ́ àwọn tó ń sọ yìí kálukú náà rí tí wọ́n wí nínú ara wọn ẹlòmíì ní à tó bá darapọ̀ mọ́ wọn lẹ́sẹ̀kẹsẹ̀ gírì bẹ́ẹ̀ yẹn ṣé ẹ mọ̀ yìí pé àwọn kan wà ń bẹ̀ ṣáájú ẹ̀ á ní ṣù pẹ̀lú wọn o á ní ìṣòro o á ní kíní o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni àmọ̀ràn ti yín sà. atọ́kùn bàbá. kì í àmọ̀ràn mi àkọ́kọ́ ni pé kò sí tó kan Sunday Igboho pẹ̀lú òṣèlú kó dúró láàyè tiẹ̀ gẹ́gẹ́ bí ajìjàgbara fọmọ Yorùbá ajìjàgbara Yorùbá tó wá fẹ́ jà fún kó tó sọ́ra tọ́ nítorí Yorùbá àwa la burú jù ní ẹ̀yà láti dáa tó àwa ni kọ́jọ wa dáa jù àwa la ní àpọ́nlé jù àwa la níwà jù àwa la kóni mọ́ra jù ṣùgbọ́n ní tẹ̀m̀bẹ̀lẹ̀kún àti ọ̀tẹ̀ máa jó lọ mò ń wẹ̀yìn rẹ abatẹni jẹ́ pátápátá Yorùbá nàbà wà ní wa ẹni tó ń bọ ọjẹ tó ń bọ ọmọ tó ń bọ ọ̀rẹ́ nìyẹn gan kò bọ ọ̀rẹ́ rere o ohun tó ń rò kò sí kí jẹ́ kí n yà díẹ̀ nínú ohun tó jọmọ́ bí ọ̀rọ̀ Sunday Igboho wọ́n ní pẹ̀lẹ́ òun là á fi pa àmúkùrú pẹ̀lẹ́ wọ́n sì ní ẹni tí ó mú ọ̀bọ yóò ṣe bí ọ̀bọ pa kíní kan ń bẹ nínú gbótọ́ pè ní èrò chimpanzee ọdẹ tó gbọ́n ló ń pa wọ́n ní elégbèdè ni Yorùbá máa ń pè wọ́n tó bá ya ẹ̀ka igi tó bá bẹ̀rẹ̀ sí ní lùlù gbogbo nugbó máa ń méjìjì ni táwọn èèyàn ó mọ tí àwọn ọbọ tó kọ ẹgbẹ́ rẹ̀ ó máa jó tọ́dẹ bá bá rí tó ń bọ̀ lọ́ọ̀kan tó bá mú ọdẹ yóò fà ní àbá tí ó yakun rẹ̀ yẹ́lẹ̀yẹ́lẹ́ ni. láì ṣe kìnìún. láì yóò fà sókè bí ẹgbẹ́ ọmọ tuntun tẹ́ fẹ́ lù lè tó bá fà ní àbá báyìí inú rẹ̀ ó yà ni kò sírú tọ́dẹ yẹn jẹ́ ọdẹ tó wá lọ́gbọ́n tó bá ti wá rí pé rò ń bọ̀ á wá mú ìbọn rẹ̀ á gbé sí ẹsẹ̀ àwa mọ̀ dúpẹ́ gbìrìgbìrìgbìrìgbìrì yóò mọ̀ fẹ́ ní lùlù yẹn ìró wa yóò máa jó bó bá ti wá ń jó yẹn ni à dèdèrè wo ló ń lùlù yìí kò mọ ìlúlù yóò wá fa ìka gíga yóò wá gbé sẹ́sẹ̀ tiẹ̀ yóò wá bẹ̀rẹ̀ sí náà lù gbogbo igbó wá gba ariwo ijó yẹn ọ̀dọ̀ yẹn ló máa jó yóò máa jó yóò máa jó ó ti bìlí pé nú àwọn ni pé lù ń dùn bó bá dẹ̀ ti lùlù brain rẹ ti lọ gbogbo nǹkan ló ti lọ láàrẹ ó ti ìlú yẹn ló kàn sẹ́ni lórí ọdún wa wá fúnra rẹ̀ yóò sẹ́ẹ̀tì ẹ̀ pẹ̀lú ìbọn tó kì ní tó yẹ pé yóò fẹ́ yá ni o yóò bá ti jùlẹ̀ báyìí yóò mú gbogbo fún at everything yóò mú kọlẹ̀ ni. ṣé ìfurọ̀ nìkan náà lè yìnbọn sírú ẹran bẹ́ẹ̀. ibẹ̀ bó bá fi sí lórí tó mí ìsìn kan ẹ̀sán pé tó bá mú ní ìfurọ̀ yóò mú gbogbo fún ẹ̀ yóò tú gbogbo ẹ̀ pátápátá yóò mú sókè yóò lulẹ̀ ni mo fi ṣe àpẹẹrẹ ni ẹ wo àwọn ẹlẹ́yà kejì wa àwọn Ìgbò ìkọ̀kan ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn tí àwọn Ìgbò gun ronú dáadáa tí ẹ pé àwọn Ìgbò ronú wọ́n mọ̀ pé ìgbésẹ̀ táwọn kan gbé lọ́dọ̀ wọn ẹni tí ó mú ọba ṣe bí ọ̀bọ ni wọ́n ṣe fún Tinubu kì í ṣe pé wọn ò ti lẹ́yìn lóòótọ́ o wọ́n ti lẹ́yìn lóòótọ́ o bẹ́ẹ̀ táwọn yẹn jókòó ẹ wo gbogbo àwọn òbí kùbádà gbogbo àwọn tó tẹ̀lé Tinubu sí àwọn city boy àbíkí náà pè wọ́n ẹ rí i pé àwọn gan lálátìlẹ́yìn Kánú wákọ̀ jù àwọn náà fẹ́ràn ẹ̀jọ̀ àwọn ni wọ́n jà fún jù àwọn náà release owó báwọn ètò sọ pé Kánú wákọ̀ release Kánú ṣe kéde kan ṣùgbọ́n wọ́n jókòó fúnra ara wọn gba advice lọ́dọ̀ àwọn èèyàn tó ní ọpọlọ ṣé bí Yorùbá ni wọ́n bá rìn pé tó o bá sínú wọn ni wọn ò pín dá so wà lẹ́gbàá tán pé ni mo lọ chọ́ọ̀chì kan mo lọ sẹ́msì ni pásítọ̀ ẹ̀ bá ní ẹ má kọwọ́ bó o ṣèlú ẹni bí ló ṣe kéde kan ló ṣe nígbà tí mo gba mẹ́rin máa sọ̀rọ̀ mo ní dáàdi ẹ̀dá mi ò takò yín o bẹ́ẹ̀ bá ṣòṣèlú bá lè fẹ́ jà fẹ́ tọ̀ tí. ẹ máa bú wọn. ẹ máa bú wọn kẹ mọ́ darapọ̀ mọ́ wọn àwọn ọmọ yìí sí bí wọ́n ṣe ń ṣe lọ́sìn Ọlọ́run lè ṣàṣeyọrí fún wọn kí Tinubu tẹ̀ wọlé lẹ́ẹ̀kejì lágbára bá wọlé lẹ́ẹ̀kejì kò sí bóyá ṣe tó yóò rántí Obi Kubana yóò rántí àwọn city boys mo dẹ̀ mọ ọmọ olódò dẹ yóò pè wọn pé kí lẹ fẹ́ bẹ́ẹ̀ni àwọn ẹlẹ́dì náà wọ́n lè dì máa pé àwọn aráàlú àwọn mẹ́sà wọn pé títẹ̀lé táwọn tẹ̀lé àwọn ọmọ táwọn ṣe báwa ṣéèmù àwọn aráàlú wa rìlíìsì fún Nnamdi Kanu state pardon bàbá ò ní ágíù rẹ̀ tó ló mọ̀ pé kò sẹ́ni tó sọ̀rọ̀ fún bàbá yẹn tí kò ní wọ́ ọ̀nà pé yes ó sọ fún ẹ padà èmi ṣe sáàpù fún yín tí Sunday Igboho sì Tinubu ti fi sílẹ̀ ẹjọ́ nínú ọba Yorùbá mélòó olóṣèlú Yorùbá mélòó tí Tinubu tẹ̀lé tí Sunday Igboho tẹ̀lé tó gbé ìgbésẹ̀ kankan fílẹ̀ látọjọ́ yìí ó wá rí freedom tán ẹ wá ní pé kí ló dé tó tẹ̀lé Tinubu ṣé kó tó sọ pé òun tó ege sí Tinubu ṣé this time ló yẹ kó sọ pé òun béèrè Yorùbá nation mọ́ bóyá ọlọ́run mọ̀ sọ kó súnmọ́ Tinubu sí kí Yorùbá nation yẹ kó lè ṣeé ṣe ni
kó jẹ́ kí Tinubu wọ second time kò ní tẹ̀lé pé mò ń bá wọn ṣe òṣèlú kò sì ní tako kó dúró láàyè tiẹ̀ bàbá dọ́dọ̀ mo dẹ̀ sí wọ́ọ̀nù ẹ̀fọ́ kan kó stop unnecessary press interview. Kò ṣe yẹn mọ́. mo rí bó ti ṣe because the other day mo tún ka story kan tó ló sọ pé kí ìjọba àpapọ̀ kó fóun láṣẹ kí àwọn ìjọba ìpínlẹ̀ kan fóun òun wọnú gbó ló flush gbogbo Fúlàní ó sọ bẹ́ẹ̀ bó ṣe kó sọkọ́ nìyẹn. Òun ready láti assist àwọn security architects tí wọ́n ní nílẹ̀ pẹ̀lú àwọn èèyàn tó dábàá fún láti kó náà dá security outfit tó náà bíi ọdẹ ìbílẹ̀ àwọn òjò pawọ́pọ̀ ṣiṣẹ́pọ̀ láti lé àwọn kìnìún kúrò nílẹ̀ Yorùbá tó bá jẹ́ yẹn ló ṣe tẹ̀lé báyìí ó sì dáa bó bá di 2007 àti 2027 tí Ọlọ́run ti gba àkóso tí Tinubu tí ọmọ olódò dẹ wọlé ẹlẹ́ẹ̀kejì yóò ṣàlàǹfààní àti bá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Bàbá léyìí tẹ́ fi ṣe yìí ọgbọ́n tí Yorùbá nation fi jáde o sẹ́mo páwọn èèyàn ní yín sínú lórí jìbìtì àti kíní tí wò rí ṣe nígbà tí wà lórí oyè àwọn tẹ́ sọ agbára wọn di ìṣirò àwọn tẹ́ bá kó mẹ́ tẹ́yìn náà ẹ̀ láta ẹ̀ o Yorùbá ò rí nǹkan o ó bẹ́ẹ̀ tà dá mi tẹ́ bá fẹ́ lọ kẹ́gbà referendum o kákú dàrú kí gbogbo wa kákú dàrú ká mọ̀ pé tọ́ àti pé kí òkè ó mọ̀ lágbára mọ́ ó ṣeé ṣe fún tó bá wà lára wọn ó sì nínú ẹgbẹ́ ògbóni oníwà sọ pé ká mọ̀ wọ́de so lè lọ bá wọn kó kojú wọn àsìfílẹ̀ ṣe ògbọ́ ònírùn bàbá dọ̀dọ̀ wọn pé kéré kan mo ní tòun ní bá lọ ni. yọ lọ. abẹ tí ò bìlọ́ǹgì lè wọlé àwọn pé tẹ́sí ò dáa wàá súnmọ́ wọn wàá dára wọn but you can be their member from distance and they will honour you bẹ́ẹ̀ kó mọ̀ karabo òṣèlú o mo bẹ̀ lórúkọ Ọlọ́run kó mọ̀ karabo òṣèlú nítorí àwọn kan ṣe ń bẹ nílẹ̀ Yorùbá tí wọ́n fi ojú fẹ́ tí wọ́n ò fi ọkàn fẹ́ o tínú wọn ò dùn sí freedom yìí nítorí gbà tó ń wà ní castration àwọn yẹn ní àṣẹ wọ́n ruga ní ìsìn tí wọ́n fi ilẹ̀ kí lorúkọ ẹ̀ superiority àwọn yẹn ìrìálẹ̀ kí lorúkọ ẹ̀ ìwúlò àwọn yẹn láwùjọ ti dínkù àpọ́nlé yẹn kò dàbí ti tẹ́lẹ̀ mọ́ ayé ti dà fáti lóyá ti sọ́dọ̀ Ìgbòho padà inú àwọn yẹn ò dùn kó rọra ṣe gbogbo ẹ̀ tẹ́ ń gbọ́ mi ọkàn yẹn abalẹ̀ ẹ ò ní sí rin o ìmọ̀ràn mi fún Sunday Igboho nìyẹn ẹ̀yin ọmọ Igbo náà tẹ̀ sí gbédè mi ẹ sọ fáwọn èèyàn yín èèyàn bá ọ̀tẹ̀ ẹni ṣọ̀rẹ́ kéèyàn lórí tó dáa gbà ní o bó bá wà lórí we no go gree for am na idiot man ẹnìkan kò lè dá mọ́kò àjùbà kó dá sán o àárọ̀ ọ̀wẹ̀ kò ní wọ́n fi ṣe tí wọ́n fi sọ pé. ìkànnú àwọn kábíyèsí wọn náà ti jáde báyìí látẹnugun tíyẹn tẹ sọ̀rọ̀ sí Ọọ̀ni of Ifẹ̀ níbi ìpàdé wọn tí wọ́n ṣe lọ́sẹ̀ tó kọjá wípé Ọọ̀ni sọ pé kí àwọn wà ní ìṣọ̀kan gẹ́gẹ́ bí ọba south south so ṣùgbọ́n Ọọ̀ni yìí ló fẹ́ dé Sunday ládé ààrẹ akọni Oòduà. ẹsẹ̀ bó Oòduà ṣe ti ibo ló fẹ́ fi. ẹ wá gbọ́ o wípé nígbà tí Nnamdi Kanu tó sì wà lọ́gbà ẹ̀wọ̀n ó ní the same thing ni wọ́n jọ. the same thing kan. the same thing kan. ṣé mo lè sọ̀rọ̀ sẹ́yìn kan. ẹ sọ̀rọ̀ bàbá. kì í the same thing kan ni wọ́n wà. wọ́n yàtọ̀ síra wọn gẹ́gẹ́gẹ́. Sunday Igboho gbọ́ owó lọ́wọ́ èèyàn pé ẹ ràn mí lọ́wọ́ kí n fi ṣe Yorùbá nation kó máa lọ fi jayé lu ọba. wá Sunday Igboho ní kí ẹnì kókólókó má lò kókólódò má lòlò. Sunday Igboho rẹ́ẹ̀sì mílítàtì kan tó ń ẹ̀bàrà tàbí tó ń humiliate àwọn èèyàn nígboro. Sunday Igboho láwọn èèyàn kan pé àwọn ọmọ ogun mi rèé ó dá ní gbogbo ìgbà tí Sunday Igboho ti lọ ọ̀nà ẹ̀sáì tó ti sá lọ àwọn wo ló dìde nílẹ̀ Yorùbá pé ẹ̀yin Yorùbá tó bá fi Igboho lẹ̀ ẹ̀ ní jẹun ẹ̀ nírìn lónìí àpapọ̀ yín pa Sunday Igboho ọ̀dà kan máa lọ pààyàn nínú gbogbo tí Nnamdi Kanu ṣe láyé àwọn èyí tó dùn mí jù ní àwọn èèyàn rẹ̀ gángan tó ń pa Musa àmọ́ ti Chief Judge àgbọ̀ tó pa tó sì jólé ẹ̀ tó ní káwọn èèyàn lọ pa kan jólé ẹ̀ agbọ́ ti ẹnìkan tó lókun tó ní pé iye orí báyìí ni wọ́n gbọ́dọ̀ fi sí àmọ́ iye èèyàn tó kú ní ládùúgbò wọn nígbà yẹn agbọ́ ti sójà tí wọ́n ṣe márẹ́jì tán tó lọ sọ́ni mu tí wọ́n wèlé wọn wọ́n sọ fídíò wọ́n tú máa sí òwò tán bí orí ẹ̀ tán fa abẹ́ kúrò ní wọ́n ṣe the same thing. Sunday Igboho is a calculated and intelligent agitator ó ń defend àwọn èèyàn tiẹ̀ ní Nnamdi Kanu ní interior motive tiẹ̀ tí ìbá jẹ́ pé ọ̀rọ̀ òṣèlú àti pé kí ìlú lè rórí kì í ṣẹni téèyàn release kì í ṣẹni téèyàn sọ pé wọ́n fún lábì pípẹ́
tó bá jẹ́ ìlú míì tí ẹ̀yà ò ti bá tiwa jẹ́ tẹ́ pé because na Igbo because na Yorùbá ti bá tiwa because na Hausa ó ti finish ayé wa ó yẹ kí wọ́n fún ní death by various squad. Ṣé ti Èkó ẹjọ́ tí wọ́n dá fún Nnamdi Kanu kò sí ẹ tó lè criticize ní gbogbo àgbáyé sẹ́gbọ́n tẹ́lẹ̀ community kan tó criticize adájọ́ Ọmọ́tọ́sọ ni because the best judgement ni bó ṣe ń kà ló ń give evidence tẹ́yìn náà dẹ̀ gbọ́ voice ṣé àìtí wà láyé ìgbà ìtẹ́sọ̀ pé àìná fi ṣe voice ẹ̀ sọ pé bolẹ̀ ti dé bolẹ̀ ti jó àwọn ti jó mọ́kànlùkù àwọn ti jó orílẹ̀ àwọn ti jó àmukòkò ibi báyìí lókùtà wọn ló yá ẹ máa lọ sí Òṣòdì ẹ mẹ́sọ̀ pé támínà ẹ jó ẹ mọ wá lágbáyà báyìí lọ kò gbọ́dọ̀ escape ẹ pa is that an agitator wọn ò ṣe kan o so pé ọ̀nìrẹ̀ fẹ́ fi joyè Ọ̀jájá ní right yẹ kò sọ pé kíní kan fún gbogbo Nàìjíríà tí Oòduà ní tí ilé Oòduà ló pèsè àwọn alámọ̀ yẹ lọ́dọ̀ wa. kò tún sọ ní pé Yorùbá. ṣé bí kí lorúkọ rẹ̀ ṣé bí Nnamdi Kanu jẹ oyè nílẹ̀ Ìgbò àbí orúkọ olóyè kan ni wọ́n ń pè ní olóyè ni ẹ ṣé wọ́n fi joyè ilẹ̀ Yorùbá ṣé bí ilẹ̀ lu wọn ni ẹ kò sí tó kẹ́ anybody náà ìyẹn ń ṣe wàhálà kankan má sọ yẹn mọ́ o. ìwọ́n ní kẹ́ ẹ kalẹ̀ ẹnu yín mọ́ wọ́n ní kí kẹ́kẹ́ pa mọ́ àwòkọ́ yín lẹ́nu so gbogbo ẹ̀yin tẹ́ ń sọ kátikàti pé ìrìn àjò Sunday Adéyẹmọ Ìgbòho kò papọ̀ mọ́ ti Nnamdi Kanu. èmi náà lè máa ń wọ́n ní pé wọ́n fi rẹ̀ wé Nnamdi Kanu rárá ẹ̀ sí kàtígórì kan ẹ̀ jọra yín ẹ̀ máa ń lé àjẹ́ndà kan kò sí ti Sunday Igboho ló fẹ́ jẹ gómìnà olóòfẹ́ jẹ́ dọ̀sítì olóòfẹ́ ṣe kánsẹ́lọ̀ olóòfẹ́ ṣe kánsẹ́lọ̀ ó kálára gbà ẹ̀ fáwọn èèyàn tiẹ̀ ni ó mọ bó ṣe dìde ó mọ bá yí ètò ń ṣe rí. bẹ́ẹ̀ni tí ò bá jẹ́ pé ọ̀rọ̀ àwọn èèyàn jẹ lógún yóò máa jẹ ayé lọ títí dèní ni. bẹ́ẹ̀ni olówó ẹ̀ nínú àwọn èèyàn kò kọ́ mọ̀. irọ́ kò pọ̀ tó ẹ ṣé o adúpẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ ti ń bá wa bọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá lẹ́ ń wò yẹn ẹ láǹfààní àti pè wọ́n bí mo ṣe sọ láti béèrè ìbéèrè tó bá rò yín lójú lórí àwọn nǹkan tí wọ́n ti sọ tàbí ẹ bá ní àwọn information míì tẹ́ ẹ tún fẹ́ fún wọn ẹ láǹfààní àti pè wọ́n títí ìgbà míì tá a tún máa pàdé tẹ́sí láǹfààní àti máa bá wa pàdé pẹ̀lú bàbá wa ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá ọba Adéyẹmí à ń sọ fún yín pé orílẹ̀-èdè Yorùbá ò ní bàjẹ́ orílẹ̀-èdè Nàìjíríà náà ò ní dàrú títí tá a fi pín lọ́gbà ọgbà títí ìgbà míì ó dàbọ̀.